But actually means Mohbad and Justin. Mohbad is like mo fi yẹn wọlé nítorí àwọn tí wọn ò bá tí ì mọ̀ nípa omi Ọládìméjì Àlọ́ba tí gbogbo ayé mọ̀ sí Mohbad, ṣùgbọ́n béèyàn ò tiẹ̀ mórí ẹ̀ ní ayé láti bí ọjọ́ mélòó kan tí ó ti papòdà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán orí ẹ̀ ló ti ń tàn kálẹ̀ bí iná orí pápá. Ẹ jẹ́ n kí yín ní gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi. Òwúrọ̀ la wà lápá ọ̀dọ̀ wa ń bí ẹ kú òwúrọ̀, èyí tẹ̀ wá lọ́sàn-án ẹ káàsán, ẹ káalẹ́ ẹ kú ìrọ̀lẹ́. Torí ìkíni ṣe pàtàkì nínú àṣà Yorùbá. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ tó wọlé tí ò kágò, irú wọn ní dẹran àmúso. Àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò, irú wọn ní dìmọ́lẹ̀. Ẹ yóò ní mú wa so wọn ò ní dè wá mọ́lẹ̀. Láṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè Adébọ́lá lorúkọ tí mò ń jẹ́. Orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó iná lẹ tó láǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà. Ohun tí ó jẹ àwa lógún tí àwa máa ń ṣe lórí ìkànnì yìí, ó ní láti jẹ́ kí á mọ òye nǹkan ìbílẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì. Ṣé ẹ mọ̀ wípé ọ̀làjú ò jẹ́ kí á ka ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Ọ̀làjú ọ̀hún ti wá burú débi wípé gbogbo nǹkan làwọn èèyàn máa ń kí ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀tọ̀ ni ẹ̀sìn ìbílẹ̀, ọ̀tọ̀ ni àṣà àti ìṣe wa, eléyìí tí ó jẹ àwa lógún lórí ìkànnì yìí. Ní ìjẹta, ẹ jẹ́ kí n fi àǹfààní yìí kí gbogbo ẹ̀yin tí ẹ kí mi fayẹyẹ orí kádó lánàá, ẹ ṣeun mo dúpẹ́. Torí mi ò fẹ́ gbà wá lásìkò, mo fẹ́ tètè lọ sí inú nǹkan tí mo torí ẹ̀ wá. Torí ẹ̀ gan ni ò jẹ́ kí n lo orin. Ṣé ẹ mọ̀ pé nínú àṣà wa máa ń lo orin. Àmọ́ tí mo bá wá kì í sọ̀rọ̀ orin. Mo kàn fẹ́ ká jọ wò ó. Èmi máa ń sọ ní gbogbo ìgbà wípé ọgbọ́n jinlẹ̀ ju ohun tó lè wà lákàtà ẹnìkan lọ. Ẹyọ owó ẹnìkan ò sì lè máa fi gbogbo ìgbà fọwọ́ sọ̀yà wípé òun gbọ́n tán. Ẹnìkan yìí gbọ́n tán. Torí pé n tó kọjú sí ẹnìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà káwa tó wá sí ojú ìwòran báyìí, àti máa ń ṣe àwọn ìwádìí. Àmọ́ síbẹ̀ pẹ̀lú bí a ṣe ìwádìí, inú mi tún máa ń dùn láti tó bí òye àwọn èèyàn, pàápàá àwọn tí wọ́n ní òye ìjìnlẹ̀ nípa nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí. Ohun tí àwọn Yorùbá máa ń sọ ni wípé ẹni tó ṣe ni lóore ìkẹyìn, òun ló ṣe ni lóore ìdẹ̀ra. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Ṣé ẹ mọ̀ wípé nínú àṣà Yorùbá oríṣi òkú méjì ló wà? Òkú ẹ̀kọ àti òkú ọ̀fọ̀. Ọlọ́run ní ṣe gbogbo wa ní òkú ọ̀fọ̀. Ẹni tí ó bá kú láìpé ọjọ́. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa bú àwọn àgbà bọ̀ wọ́n ní ìbànújẹ́ ńlá ni kí májèṣí ó tojú òbí ẹ̀ rọ̀run. Ẹni tó bá kú ní májèṣí ní rèwerèwe, àwọn èèyàn là ń tọ́ka sí gẹ́gẹ́ bí òkú ọ̀fọ̀. Àmẹ́ni tó bá dàgbà dògbó, tí ọjọ́ rẹ̀ pẹ́ láyé, tó bí ọmọ ọmọ rẹ̀, irú àwọn eléyìí là ń tọ́ka sí gẹ́gẹ́ bí òkú ẹ̀kọ. Torí pé ní kété tí wọ́n bá ti gbẹ́mìí mì gan, òun ni àwọn ẹbí ó ti tètè bẹ ẹlẹ́kọ, ó yan ẹ̀kọ, ó ṣẹ̀fọ́ oríṣiríṣi nǹkan láti fi dúpẹ́ wípé ẹlẹ́yẹ ò ṣáájú àwọn kẹ́yìn arúgbó wọn. Orí òkú ẹ̀kọ wa kọ́ là ń lọ lónìí. Òkú ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá. Kí n tó bọ́ sí orí tá ń lọ gan. Ṣé rí yálà òkú ẹ̀kọ ni o àbí òkú ọ̀fọ̀?
Yorùbá gbàgbọ́ wípé ohun ìkẹyìn jẹ́ ohun tí ò ṣe é yíra padà nú ẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá sọ ohun èyí tá à ń sùn, ọba fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn díẹ̀, bó bá yá o tún lè yíra sẹ́gbẹ́ òsì, bó bú ọ̀gá o tún lè takàkà, bó sì wọ́ o lè dojú bolẹ̀, bó bá ṣe wèé ló ṣe lè yíra, torí pé a ní èémí, a ní àǹfààní láti yí ara. Àmọ́ ní ohun ìkẹyìn, bí èèyàn bá ṣe wà ń bẹ̀ ni ó ṣe wà, torí pé èémí ẹ̀ ti lọ sí ọ̀dọ̀ ẹlẹ́dàá ẹ̀. Màá tún wá ṣàlàyé nǹkan kan nípa lílọ èémí òun náà pẹ̀lú àbájáde ìwádìí àti ìwà àgbà nípa ẹ̀. Àmọ́ ohun tí mo kọ́kọ́ fẹ́ pé ó ṣe òkú ẹ̀kọ́, ó ṣe òkú ọ̀fọ̀. Yorùbá gbàgbọ́ wípé bí ẹ bá ti kíyèsí wípé èémí ti bọ́ lára èèyàn, ó yẹ kí wọ́n tún orí ẹ̀ ṣe sókè, kí wọ́n ṣe apá ẹ̀ kó náà tọ̀tàn, kó dúró dáadáa, kó lè ní ìdẹ̀ra. Ẹ jẹ́ ká wá bọ́ sí orí ibi tá à ń lọ gangan lódidi, tí ń ṣe òkú ọ̀fọ̀. Yorùbá gbàgbọ́ wípé òkú tó bá kú láìpé ọjọ́, tí ikú òkú ọmọdé máa ń sábà ní bá ìyún lérò Yorùbá, wọ́n bá òkú gbogbo tó lódùmarè dáadáa ni. Àmọ́ síbẹ̀ àwọn ẹ̀dá kan wà tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá, tí ó jẹ́ wípé àsìkò díẹ̀ ni wọ́n fi máa ń sáré ṣe nǹkan tí wọ́n fẹ́ wáyé wá ṣe tí wọ́n ó sì padà. Eléyìí náà ló bí èrò Yorùbá tí wọ́n pè ní àṣẹ̀yìnwáyé. Èyí ò ní wípé àwọn tí wọ́n bá lọ láìpé ọjọ́ yìí, wọn yìí sábà lọ jókòó sọ́dọ̀ Olódùmarè, wọn ó tún máa dà kiri. Nínú àṣẹ̀yìnwáyé yìí náà ló tún bí àkúdàáyà. Tí a bá ń sọ̀rọ̀ nípa àṣẹ̀yìnwáyé nínú àṣà Yorùbá, gbogbo ẹ̀ orí òkú ọ̀fọ̀ ló gbérù, torí wípé àwọn Yorùbá gbàgbọ́ wípé wọn ò tí ì lo àsìkò wọn tán, wọn ò tí ì lo ọjọ́ wọn tán. Àwọn tó sì kù tó yẹ kí wọn ó ṣe tí wọn ò tí ì ṣe òun, wọn ó padà dà lọ sí ibòmíì láti ṣe ni. Ẹ wá kíyèsí, bí wọ́n bá wá dà lọ sí ibòmíì láti ṣe yìí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọ́n ti mọ̀ wọ́n rí, wọ́n lè má láǹfààní láti rí wọn mọ́. Ṣùgbọ́n òkú tí òkú ẹ̀ bá wá ní bá, mò ń gbìyànjú láti, mi ò fẹ́ lọ jìnnàjìnnà torí mi ò fẹ́ gbà wá ní àsìkò púpọ̀, àmọ́ mo fẹ́ kí á di òye ohun tí mò ń gbìyànjú láti sọ, mo fẹ́ ká dì í mú. Àmọ́ òkú tó bá jẹ́ wípé àsìkò rẹ̀ ò tí ì tó, ló jẹ́ òkú ọ̀fọ̀, ó ṣeé ṣe kó dà. Mo sọ wípé eléyìí ni à ń pè ní àṣẹ̀yìnwáyé. Nínú àṣẹ̀yìnwáyé yìí, òun la ti rí àkúdàáyà, òun la ti rí àwọn èmèrè àti àbíkú. Ẹ mọ̀ pé gbogbo wọn ó ní ṣe pẹ̀lú òkú ọmọdé àti ọ̀dọ́, àtọmọdé o àtọ̀dọ́, ọ̀fọ̀ náà ni gbogbo ẹ̀, torí wọn ò gbáyé pé. Ẹni tí ò parí tó wá ṣe láyé, Yorùbá ò gbàgbọ́ wípé ó gbé ayé pé, ìlàjì ayé ló gbé. Gbogbo ẹni tó bá sì ṣe wípé ìlàjì ayé ló gbé, tó fi kú, òkú ọ̀fọ̀ ni. Ẹ jẹ́ kí n wá lọ sórí ti Ọládìméjì ìlérí Olúwa lọ́ba, tí ọ̀rọ̀ rẹ̀ ń jà ràìnràìn bí iná orí pápá nínú ẹ̀rùn, tí ó sún mi ní kẹ́sẹ́ láti gbé irú ètò àkànṣe yìí láti gbé kalẹ̀. Ó hàn gbangba wípé òkú ọ̀fọ̀ ni òkú Ọládìméjì ìlérí Olúwa lọ́ba, ìyẹn Mohbad, torí pé ọdún 27 ó láǹfààní gan ló fi dẹni táyé tí ń mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí wọn ò bá wọ 40 wọn ì sábà mọ̀ wọn. Ó túmọ̀ sí wípé àkàndá ẹ̀dá gan lòun náà, tó fi ní àǹfààní pẹ̀lú gbogbo ọ̀nà tí ó gbàdàgbà, tí kìí ṣe wípé bóyá ó bọ́lá lé, ká pé bóyá ọlá tó bá ń lé ló gbé sókè láti tètè di èèyàn pàtàkì, láti tètè di ẹni táyé ó mọ̀. Gbogbo wa náà la rí bàbá, la rí ìyá ẹ̀, ó ti hàn wípé kò bọ́lá ń lé. Ó gbìyànjú tiraka, já mọ́ yìí, já mọ́ òun, já mọ́ wájú, já mọ́ ẹ̀yìn, ló fi láǹfààní láti ṣe nǹkan tó ṣe. Ẹni ó wá já mọ́ yìí, já mọ́ òun báwọn, tó wá gbé ilé, ó kàn èmi láti ṣe ìdájọ́ tàbí láti sọ̀rọ̀ lórí ìgbésí ayé tó gbé àbí bó ṣe gbé. Àmọ́ nǹkan kan tí mo fẹ́ kí a fi òye gbé ni wípé fún ọmọ ọdún 27
láti di ẹni tí ó láǹfààní láti ṣe àwọn nǹkan tí ó ṣe láyé o, àkàndá ẹ̀dá ni. Ó wá jẹ́ àkàndá ẹ̀dá yìí, gbogbo àwọn ohunkóhun tí ó rọ̀ mọ́ ikú ẹ̀, pé ó gbé ẹ̀mí mì níye ọjọ́ orí òun, òkú ọ̀fọ̀ ni. Ó wá kú ní òkú ọ̀fọ̀, pé ó kú lókú ọ̀fọ̀ tẹ́lẹ̀, ó ṣeé ṣe kó dà lọ bòmíì. Àmọ́ báyìí, oorun tó tún wá yẹ kó sùn ní oorun ìkẹyìn láti lè mọ wo ibi tí yóò tún máa bá ìrìn àjò ayé rẹ̀ lọ, oorun ọ̀hún ni wọn ò tún wá jẹ́ ó sùn nídẹ̀ra. Ṣé ẹ mọ̀ wípé ẹni tó jẹ́ òkú ọ̀fọ̀ tí wọ́n sin pé gan, àwọn èèyàn á máa sọ kiri, wọn èèyàn lè kú nìbàdàn kó dà lọ Èkó, kó dà lọ Àbújá, kó dà lọ Nasarawa, kó dà lọ ibikíbi. Mo mọ̀ pé ẹ ti gbọ́ rí, ojú tèmi sì tó kan nígbà tí mo kéré ládùúgbò Àrẹ̀mọ tó kú nìbàdàn, tá a rójú orí rẹ̀ nìbàdàn, tó sì padà lọ Kánò tó fẹ́ yàwó, tó mú yàwó wálé. Ó mú yàwó dójú ṣọ́ọ̀ṣì Àrẹ̀mọ ló ní òun bọ̀, ó sì tọ́ka lé fún yàwó. Ìyàwó wọlé, ó jókòó, ọkọ fẹ́ẹ̀ dé, ọkọ fẹ́ẹ̀ dé. Gbogbo bí ṣe ń júwe kò yá wọn bí wọn ní eléyìí sọ̀rọ̀ wípé mo wò lórí sinimá, kí n tó ṣẹlẹ̀ torí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Peter's Primary School Àrẹ̀mọ ni mo lọ. À ń jáde láti ilé ẹ̀kọ́, àwa ń dà bá ṣe máa ń dà láyé ìgbà náà. Bàbá wọn ń bẹ̀, ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọmọdé aṣojú mi tó. Nígbà wọn sọ fún ìyàwó tí wọ́n fojú orí ìyàwó, ojú orí ọkọ rẹ̀ ránṣẹ́ ló dákú. Ètò òun fi bímọ 3. Abájọ tóun ó ní kó mẹ́bí ẹ̀wà, kó mẹ́bí ẹ̀wà, pò kàn fẹ́ lẹ́yìn òṣè àyàbá láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé lóòótọ́ ni àkúdà ayé wa. Ká wá mú báyìí, ẹni tí bàbá wa ọmọọba Oje Abímbọ́lá, ẹ ṣeun bàbá wa, ẹ kú àsìkò yìí, ṣe dáadáa lẹ wà lápá ọ̀dọ̀ yín. Èdùmàrè á wà pẹ̀lú gbogbo wa, ẹ kéré oko délé láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń bá a bọ̀, ẹni tí ó wá jẹ́ wípé ó kú ní odidi tí wọ́n sin ní abẹ́ ẹ̀tọ́, tí apá wà níbi tápá yẹ kó wà, torí wà bó ṣe yẹ kó wà, wọ́n ń dà á kiri. À ń bèlè tàsé ẹni tí wọ́n tún wá wọ́ lọ́rùn tí ò ní ìdẹ̀ra nínú ìsà tó wà. Àìnídẹ̀ra nínú ìsà tó wà ò lè jẹ́ kí gbogbo àwọn tó súnmọ́ ó nídẹ̀ra. Kì í ṣe pé ẹ wádìí ẹ̀ wò lọ́dún àgbà. Tí mo ṣe wá gbé ètò yìí kalẹ̀ lọ́jọ́ òní tí mi ò, ẹ gbìyànjú ẹjọ́ ẹ bá mi tọ́ kálẹ̀. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń ṣètò láti sí lẹ́lẹ́ẹ̀kejì, ẹ jẹ́ kí wọ́n ó rí. Bí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó bá ti ṣe gbogbo àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe sí tán, ó yẹ kó ní bí àwọn onímọ̀ ìṣègùn ó ṣe ṣe láti jẹ́ kí orí ẹ̀ ò dúró déédéé, láti jẹ́ kí orí ẹ̀ ò dúró síbi tó yẹ kó dúró sí. Nígbà torí ẹ̀ bá dúró síbi tó yẹ kó dúró sí, ìgbà náà lògan tó lè sun oorun ìdẹ̀ra. Ìgbà náà ni gbogbo àwọn tí wọ́n láyà àwọn ń já pípìpín, àyà wọn ò tó ní já mọ́. Ìgbà náà ni gbogbo àwọn tí wọ́n láwọn rí, ìgbà náà ló tó ṣeé ṣe kí wọ́n ó mọ̀ rí mọ́. Torí bó bá ti sun oorun ìdẹ̀ra, ìyókù kù sí òun àti ẹlẹ́dàá rẹ̀. Àmọ́ níwọ̀n ìgbà tí ohun ẹ̀ ò bá bọ́ sí ìdẹ̀ra, kò ṣeé ṣe kí àwọn tí wọ́n wà ní àròrí tòsí ẹ̀, tí wọ́n wà ní àkàtà ẹ̀, kò ṣeé ṣe káwọn náà ò nídẹ̀ra. Ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ̀, ẹ tún ṣèwádìí nípa ẹ̀ wò. Ohun tí mò ń sọ yìí yóò yé wa dáadáa. Kì í ṣe wípé èrò àkànfìwò lérèfé tàbí nǹkan tí èèyàn kàn gbọ́, nǹkan tó jẹ́ wípé bó ṣe máa ń rí ní gbogbo ìgbà lógidi ni. A tún bẹ̀rẹ̀ wò lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà wípé ẹ jẹ́ kí n tiẹ̀ tún mú àpẹẹrẹ kan wá. Ẹ rí wípé tí wọ́n bá fẹ́ ró òkú ní ilẹ̀ Yorùbá, oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ṣe. Ẹlòmíì wọn ò fún ládàá, ẹlòmíì wọn ò fún ní ìbọn. Láṣà ti fi rí wípé àmì wà lára rẹ̀, òun kò sùn gẹ́gẹ́ bó ṣe yẹ kó dá sùn ní ìdẹ̀ra. Wọ́n sì gbàgbọ́ wípé ìnira wípé kò ráyè sùn ní ìdẹ̀ra yìí gangan ni òfin ní jẹ́ kí gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú ẹ̀ ni òfin ní jẹ́ kí wọ́n ó sinmi. Tẹ́ bá wá wò báyìí,
gẹ́gẹ́ bí nǹkan tí ìkànnú àwọn tí mo bá sọ̀rọ̀ sọ wípé dídẹ ohun ẹ̀ yẹn gan ti dàbí pé wọ́n rò dídẹ ohun ẹ̀ tó sì dàbí pé wọ́n rò ó ti jẹ́ kí kò jẹ́ kó nísinmi kò sì ní jẹ́ kí gbogbo àwọn tó súnmọ́ àti àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ àti àwọn tí wọ́n ti ní ìbáṣepọ̀ kan tàbí èkejì pẹ̀lú ẹ̀rí kò ní jẹ́ káwọn náà ò nísinmi. Ẹ bá mi tọ́kálẹ̀ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbèrò láti túnṣe pé bí wọ́n bá fẹ́ kí ó nísinmi nítòótọ́ tí wọ́n fẹ́ kó sun ohun ìdẹ̀ra bó ṣe tọ́ nítòótọ́ wọ́n gbọ́dọ̀ wá ọ̀nà láti jẹ́ kí orí ẹ̀ ò dúró síbi tí orí máa ń wà kí ọrùn ó ráyè níbi tí ọrùn máa ń wà kí gbogbo ara ó dúró bó ṣe yẹ. Ibi tí màá ti máa ṣẹnu ní déédéé síbí lórí ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ àbínibí wa fótó níbẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní mi ò fẹ́ gbà wá lásìkò ṣùgbọ́n nǹkan tí mo wòye wípé ṣe mọ̀ wípé bí iná ò bá tán láṣọ ẹ̀gẹ́ tán lè kanná àti wípé nǹkan tó bá jẹ́ nǹkan yàjóyàjó kò yẹ ká máa tún dájọ́ sí i kó má bàa wá di wípé nǹkan tí yóò gbọ́n tó ni yóò padà gbọ́n jù ni lọ nítorí eléyìí ni mo ṣe ṣe ní yàjóyàjó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ṣeun púpọ̀. Agbẹ́ mi ṣe tó ń padà relé ìdáró náà nù anúfo mi tún ti mọ̀ yẹ́ ṣẹ̀ṣẹ̀ báyìí ń padà relé ìkóso lékelèké mi tún ti ṣe tán ó ń padà relé ìkẹfún tuntun. Èmi máa ń sọ ní gbogbo ìgbà pé mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo náà ni màá tún bá pàdé àwọn lágbára Ọlọ́run tí a bá tún máa pàdé ní ìgbà míì. Ìròyìn ire ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ayọ̀ láàjọ sọ kò ní jẹ́ nǹkan tó jẹ mọ́ lọ́fọ̀ bíi tòní àṣẹ Elédùmarè. Olúwabùkọ́lá Adélékè Adébọ̀lá ń dágbére fún yín pé káfíńrè pàdé o ẹ̀ ní gbọ́bi sí mi èmi náà ò ní gbọ́bi sí yín ó dàbọ̀.